wà kí n tiẹ̀ tó jẹ ṣé ẹ rí pé ọ̀dájú lẹ́yìn ibẹ̀ ẹ tán ọbẹ̀ ilé ló ń wọ balùbalù Tuesday ẹ mọ wọlé ẹ tó bẹ́ẹ̀ ìwàdà ẹni bá kà fún ọbẹ̀ báyìí ó lọ lé ọkọ nù lè wá fẹ́ lẹ́bàá àbẹ̀ wà lẹ́sẹ̀ mi. Ìyá Àmàdí. Ìyá Àdùlí. Ìyá Àdùlí. Àkàlà. Ẹ̀yin. Nǹkan burúkú ni. Táná kànú yín. Àwa ni kí la rí gbọ́. Àwa ni ìwọ náà kan kí wàá lóde tá à ń wo òfurufú náà abọ́. Ìyá mi sì sọ fún mi o èmi ni wọn ò gbọ́ o àwa wíta láìwí wọ́n wá pè pàdé àwọn opó wípé ká wá gbà rẹ̀ sí àwa ní ká lo èmi àti ìyáálé mi pé ká lọ sẹ́wọ̀n pátágídì bọ̀njọ́ náà ó ní ewé o láì sọ pé òun tí ì kú o òun ò tí ì kú ẹ wá ń ṣèṣe opó baálé wa ìgbà tó wà sí ikú gan kí wàá ní kókó rẹ̀ gan tẹ ẹ bá kú gan àwọn èèyàn mọ ṣàánú wa wọn làwọn opó rè é jẹ́ ṣàánú wọn àwọn èèyàn ṣàánú opó ayé torí bá a ṣe wà ìwáyé ni wà opó ni wà opó ayé ó wà gan àmọ́ kókó ẹ èmi tí mo tún jẹ́ ìyàwó tó kàn ìgan tó yẹ kó mọ tọ́jú mi àròǹjẹ àsìkò jẹ́ ẹ wo tẹ́lì ó tún dé ó làgbọ́dọ̀ wò sọ́kọ̀nù ọkọ̀ bá ń gẹ́. Àwa ni Ọlọ́run ti mẹ́nu tí a sì ti ó fẹnu yàkó tó fẹnu rẹ̀ gbẹ́pẹ́ ń sùn. Ṣó ti yé yín nínú ilé yìí ẹ̀yin wá plan ẹ fi abọ́lásọ fún mi. No problem no problem okay mo bá owó ni mo fi kọ́ English èyìnbó mi owó ni mo fi kọ́ ṣàwárí ní tí màá fi ojú yín rí nínú ilé yìí. Ìyàwó mi tiẹ̀ mọ́ gbẹ́ méjèèjì nígbà bá lè wá ń gún bí ọrùn ní ìsìn bẹ̀rẹ̀ sí pariwo lé owó ọ̀rọ̀ ní ìsìn nígbà tó pé bẹ́ẹ̀ bá sọ pé ẹ fẹ́ gbàgbá ẹ ní ó ṣòwò àfẹ́ gbàwó kò ṣòwò ẹ dákun òdèdí ọ̀pẹ ọgbẹ́ni òkè sọ́fẹ̀ẹ́ ni ẹ mú o síyàn lẹ́nu. thank you ṣé àwárí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí kí lè yìnbó pé mo fẹ́ sápò nínú sorry mo kúrò ní báyìí fún yín I'm going kúrò nílé mo kúrò ní fún yín etí màá dẹ̀ fi ojú yín rí ṣe rí wọ́n padà fi yín kọ́ka pààkì ẹ mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣàlẹ́yìn wọ́n fi kọ́ka pààkì wọ́n lọ tèmi I am going yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ afagídí yìí ni ọkọ̀ bá ń gbé sí ọyọ́ ìyáálé mi alákọ̀ọ́rí tí ò lè yóò jọ ẹsẹ̀ mọ́ gbé méjèèjì ẹ wà rí ẹ̀jẹ̀ rẹ̀ olùsìn àwọn tí olùwó lọ́wọ́ tó jọ́kùn tí ó tún àmọ́ ìsìkà olú lélẹ̀ sọ́kọ́ wá lélẹ̀ àbọ̀ ọkọ́ wọ́n sọ lélẹ̀ ẹ má sọ pé ká mọ̀ fẹ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀ àìgbọ́n náà sí ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ nígbà ìjọba máa ní kíní ẹ wò ó. ṣèbójú yín wọ́n fi jáwá lọ gba rẹ́sì káwọn òpó wá gbà rẹ́sì tá a fi yọjú ó ní irọ́ òun ò tí ì kú ó láì tí ì kú. Opó ayé ni opó ẹ máa ayé tó ni ṣẹlẹ̀ sílẹ̀. ẹ má mẹ̀mẹ̀ àfojú rẹ̀ rí ẹ wo ọ̀kọ̀dá kádélé fún ọmọ ìyàlẹ̀ ní o. mo máa mú ẹ nírọ̀lẹ́ a máa múra ń tá máa kí n rọ̀lẹ́ ṣùgbọ́n ó ti yẹ rẹ̀. ilé ẹ̀ tí ló ṣẹlẹ̀ náà. àlàyé wà ṣé o mọ ọmọ ni ṣé wà lórí ìran ni wà lórí ìjà ẹ ni. àṣàǹkì. ọ̀gá adé kí ló ṣẹlẹ̀ o wà á bí náà o wà á bí náà tọmọ kúkú ìdomi sí mi lára ṣé ìdè mad nabi dey craze. ṣé orí mi ni èmi. kí ló ṣe orí mi lórí ìdúró ni kí ló fẹ́ bá gbélé náà kí ló fẹ́ bá gbó trash yẹn náà. ọwọ́ kí ló ṣe yẹ òun bragado ṣọ fẹ́ wá ẹ̀ sí. ọ̀gá adé
ṣó ti já wèrè. ó gbórúkọ mi gbòòrò ni èmi Àṣàǹkì máa sáré dojú ìyàwó ilé ẹgbẹ́ ìyá ẹ̀ máa sọ di méjì sí ó já wèrè ni. àṣà kankan ó ti já wèrè ó yà fẹ́ sori burúkú sáré wọnú yẹ ìgò tí yẹ èdè sojú mọ̀ sáré gbàmọ́ yẹ lójú. Juliet adé yẹn náà wetin dey happen náà kí ló ṣẹlẹ̀ náà. wọ́n Juliet ṣé òun mi ṣe fi ń júlì mi. ṣé o rọ láǹkan tó jẹ ṣé o mọ láǹkan tó jẹ ni pé kò ń ṣe abẹ́tẹ̀ mi ló ti bá mi ó dẹ̀ borí mi lé lọ́sàn-án yìí tó pẹ́ abẹ́tẹ̀ mi ló ti bá mi ni wàlẹ́ wàá sunkún wálé ni o màá sáré bójú ẹ̀ jẹ́. Àṣàǹkì filẹ̀ ọmọdé lélẹ̀ náà ọmọdé lélẹ̀ náà filẹ̀. kọ́mọ́ mo ṣe bàbá. Àṣàǹkì calm down. calm down. You see me for here now, calm down. ṣá lọ ẹ kó ṣùkú àná. Ojojú ayé àbí kò sí wàhálà. Okay, next time now. I no vex. mo fọ́ fún wọn tí ẹ no wàhálà. mo fọ́ fún àṣà. Màá mú ìyá ẹ̀. mi yọ yín. ẹ náà ń sẹ́mu ó ní sẹ́mu fọ́ fún ẹ o ẹ kò sú èrè àgọ́ tèmi máa dádì yẹn ti ẹgbẹ̀yìn lórí sàn oúnjẹ tí ó sì tó mi jẹ ìbò lórí burúkú wa lọ ń yabọ́ wa àwáyé ẹ̀ tì ní òkèṣe gódì sàn o ọlọ́run gódì sàn sí ọlọ́run bí kò wà lórí mi báyìí ní kí n bà á lẹ́yìn pé wọ́n tú sí ẹ fọ́ fún mi. síkírà mo bá ọ̀kájà ẹ̀ sí. olówó láyé náà. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kọjọ́ mẹ́ta. àwa nìyẹn bàbá. ẹ rí gbogbo mọ̀lẹ́bí lọ́kùnrin lóbìnrin ọ̀dọ̀ rẹ̀ la wà lórí ọ̀rọ̀ ọmọ làbákẹ́ láti yọ ọdún yìí tí ìyá rẹ̀ ti ṣaláyé sí. yorùbá sì bọ̀ wọ́n ní tọmọdé bá tó lọ́kọ èyí lọ́kọ ni tọmọdé bá sì tó ní àdá èyí ní àdá ni ọlọ́mọdé àwáyé lásán kí ló dé tọmọ yóò lọ́kọ kọrẹ́ ní pé ní àbọ̀ ní ìrira pé wọ́n lọ́kọ ẹ jẹ́ ń gbọ́. láti ìgbà yẹn olórí ẹbí èmi gan ń wò yín ni torí yẹ kí ọmọ yẹn kó ti ní ọkọ ṣé torí pé kò sí ìyá ẹ̀ láyé bí ò tiẹ̀ níyà èmi ẹ̀gbọ́n ìyá rẹ̀ mo wà láyé mo wà láàyè. olówó láyé mọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta tí nǹkan kan mi bá wà ń di ọ̀rọ̀ yìí tọ́mọ yóò fi lọ́kọ òun ni ẹja mọ̀ òun ni Sókótó Ọlákàfàsà síbi torí o ọmọ ẹni náà la fi ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. láwọn oníjọba bàjẹ́ o. àmín. ẹ wá nǹkan ṣe sí o. bàdà àwùsù bíláhi mina ṣaitani rajim inna Allaha maha sabirina. ẹ wo ẹ̀yin bàbá sùúrù ni ẹ já ní o sùúrù tó pọ̀ láàánì. ọlọ́run bá gáàdì òun bẹ lẹ́yìn òní sùúrù. sùúrù ẹ wọ́jọ́ rí ọmọ yẹn ni kí ló dé. ẹ ṣé gan ẹ̀yin bàbá mi mo appreciate wíwá tẹ́ wá kò sẹ́ni tí ó ṣiṣẹ́ tí ó ní kó yàn máa jèrè gbogbo wa la sì mọ̀ pé ọmọ ẹ̀mẹ́ ni èrè ni kó lè dùn mọ́ mi nú kí ọmọ mi kó má ní ọkọ ṣùgbọ́n àìgbélé òní Èkó Sókótó Kaduna ló ń fa nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbàdá ẹ ti pè mí sákèsí màá wá solution sí láìpẹ́. olówó láyé mọ̀ ẹ̀ ń lé Èkó ẹ̀ ń lọ Àbújá ẹ̀ ń lọ Sókótó ẹ̀ ń lọ Kàfàsà. ṣebí torí ọmọ ẹni náà là á ṣe é ṣiṣẹ́. nǹkan kan mi bá wọn bẹ́ẹ̀ ni ẹja mọ̀. bẹ́ẹ̀ ni o. àfà gbogbo àwọn ṣùgbọ́n láìláì láǹkà ní ti mẹ́lẹ̀ yìí kì í sọ̀rọ̀ gbogbo tí láyé ìsà sùúrù náà sáà ni ní títí mẹ́lẹ̀ sùúrù ọ̀yàn gbọ́ ẹ̀. kò sí tó kọjá sùúrù. etí sùúrù bàjẹ́ lọ́pọ̀ jù. Èdùmàrè mọ́tàrí fìtínà. dodo ibo ló yà sí látàárọ̀. ọ̀gá tó á lè bàbá òde dùn gan-an ibi ẹran mi mọ́ lọ mo ṣe kó lọ́dọ̀ àwọn mẹkáníìkì báyìí pé kí n lọ gbowó ní POS mo ṣe fi ATM gbà tán tó kó fún mi báyìí mo ń lọ́dọ̀ mẹkáníìkì báyìí mo ṣe ráwọn eégún olówó láyé ń fẹ́ Èdùmàrè mọ́ mo sáà ń wo eégún bàbá mo ti ń wo eégún báyìí tí tó lọ rẹ̀rẹ̀ tá àtàkòtó ní ìmọ̀ gba kíní ń kó lápò mi. n tó sọ fún mi nísìnyí pé o ti sọ wónú. bàbá ilẹ̀ ti mọ́. ATM mi dà. àfa àjọyọ̀ ń béèrè rúgbọ̀n. ọ̀rẹ́ ATM lélẹ̀ gbogbo ẹ̀wọ̀n kọ́tà àti ATM àti ATM. wọ́n lò dẹ̀ sọnù pẹ̀lú ẹ̀. sá. tí a kọkùn wájú mi náà ó ní pé mo lálejò. sá sẹ́ni ń wá ni. àkọọ́lẹ̀ ti yan ni. kí tó ni. mo ṣe fẹ́ ní ń wá ni. wọ́n lọ́wọ́ kọ́kọ́ wájú mi. wo bí ṣe ń wò. ẹ má jẹun jẹ ọbọ lẹ́nu. ọmọ ní kakọ àkọọ́lẹ̀ burú máa. ẹ wò ẹ má bínú èyàn lè má rí kọ̀ọ̀kan nínú wọn báwọn ní tá à ń sínú. ntẹ ìwé náà ti dáa
ọmọ làbàkẹ́ tó bá ti lọ́kọ lásìkò ó ti pé wa. ẹ wo bàbá gbogbo tẹ́ ẹ sọ pátápátá ló ti yé mi láìpẹ́ láì jìnnà màá wá solúsọ sí sí ẹ jẹ́ kí n wọlé lọ kí àwọn ọmọ bá yín gbé àwọn oúnjẹ yín wá. ọ̀run oúnjẹ ká bá wá oúnjẹ kọ́ la bá wá. tá a bá wà ní ẹja yanjú. wàá bá lọ bá mi kó ilé fún lórí ẹbí kó ní kí wọ́n má dúró tó lórí ìṣòro. sọ pé n tí wọ́n láwọn fẹ́ fi ṣe ni kí wọ́n fi ṣe o. àníyàn ti ṣe báyìí ilé wa tí wọ́n láwọn fẹ́ lọ tún ṣe ni wọ́n fi ṣe. èmi náà máa yọjú sí wọn ṣùgbọ́n má pẹ́. All right, sir. Pretty. No. What are you doing? Fine. Talele. Kí ló ń ṣe ẹ́ nu? Kí ló máa ń ṣe ẹ́ báyìí? I'm not talking to you. Who are you, man? Ẹ jọ̀ọ́ má bínú jàre. Ó yẹ kó máa mú jáde náà, ọmọ máa embarrass ẹ. Mọ́mì náà ń kún rán mi iṣẹ́. Mọ́mì náà ní kó tẹ̀lé mi, ọmọdé wa ni. You look nice. Thanks. So, inú ló ká ìrà báyìí ló gbé. Ìgbẹ́ ẹ bí jẹ́ kí àjálù ẹ kó wà. Kí ni kò tó ń ṣe ẹ́? Ó ṣàrí pé mo bá yàn sọ̀rọ̀. Kí ló ń ṣe lè náà? Ó yẹ kó o try láti sort it out. Anyway, we ṣe dé láti abroad so àwọn ní pé kí o stroll out. Owó bí tí mo ti lè náwó èyí tí mo lè lábìṣẹ́. Mo ti jáyé fọ́rin, mo ti jẹ, mo wá fẹ́ try láti wá bí tí màá ti jẹ local. Ṣé o understand? Mo fi try láti kó change díẹ̀ dání. Mi máa tó bá máa kájọ lọ náà. Yín ò lè ṣe ẹ lè lọ níbo lẹ lọ ẹ má tẹ̀lé wọn o ẹ má tẹ̀lé wọn wọn náà wá tẹ̀lé mọ́mì tó bẹ́ á lọ dání ẹ ò pọ́ bẹ́ẹ̀ lọ lọ yín ni ẹ dábọ̀ lọ dé. àwọn ọ̀rẹ́ àbí kí ló fọ́ kí ló forí bu ṣé àtijọ́ dẹgbẹ́ báyìí. pọ́ bẹ́ẹ̀ lọ lọ yín ni ẹ dẹ́gbẹ́ mọ́tò. Bẹ́tà wọn ẹ mọ̀ lọ́lẹ̀ o wọ́n dá mọ̀ lọ́lẹ̀. tó ṣe máa ń ṣe ìyẹn mọ́mí náà ló ní kó tẹ̀lé bí mi ìlú tó tẹ̀lé. kọ́ dá lọ fún ọ̀rọ̀ yìí. Ó beautiful báyìí wá. Ọmọ tó yẹ kéèyàn máa tọ́jú nìyí náà. mo ń lọ mo kúrò níbí báyìí. àwàdà yín ṣáà máa ń pọ̀. bíi ti báwo. ẹ ń lọ bí báwo ta ló ní kẹwàá. mo ti kúrò níbí ni. kúrò níbí. ó ti sú mi mi ò ṣe ń bí báyìí. ẹ ní sùúrù kí ni mo ṣe fún yín but àjà kí n tó kúrò lé láàárọ̀. ẹ mo mọ̀ bẹ́ẹ̀. kí wàá ló wá ṣẹlẹ̀. mi ò ṣe mọ́ ni. ẹ bọ̀ kí ni ẹ fẹ́ tí mi ò ṣe fún yín. mo ralẹ̀ fún yín tẹ́ fi máa kọ́lé tó wà òkè ilẹ̀ tó tẹ́ yín lọ́rùn so mo dẹ̀ fún yín lówó mo ra mọ́tò fún yín. problem tí mo ní gan nìyẹn pẹ̀lú rẹ̀. ok owó tí mo fún yín. ó ti sú mi ni mi ò tiẹ̀ fẹ́ ọmọ. ok mo ń lọ ni. kí lẹ fẹ́ kí n ṣe. mi ò fẹ́ nǹkan kan. ok tó bá jẹ́ pé bóyá ẹ̀ ń jókòó sínú ilé màá bọ́ sí gbòòrò mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n níṣẹ́ gidi. mi ò ṣe máa ni ó ti sú mi. ẹni fẹ́ wẹ́ dúró ẹ̀ dúró. Bísọ́lá fi mí sílẹ̀ mo lọ mi ò ṣe máa ni. mi ò ṣe máa. yé mo
dáràn ibo ni kí n ti bẹ̀rẹ̀. Oh please tèmi bá mi o mo dáràn níbo máa ti bẹ̀rẹ̀ ta ni màá sọ fún ládùúgbò àwọn tó máa fojú ìyàwó mi máa di tèmi bá mi o adébí ti fi mí sílẹ̀ orí ìrònú náà ló dẹ̀ ṣe wà ó ṣe ń ronú iná bọ̀ kí ni problem ẹ̀ náà ṣe báwọn àgbà náà ní tí ẹṣin bá dá ni èèyàn máa ń tún gùn ni tọkọ bá kọyàn ọkọ lèèyàn máa fẹ́ nà kí ló ṣẹlẹ̀ gan. dúró náà ọ̀rẹ́ ò yé mi mọ́ o ìrònú lẹ́ni ìrònú lọ́la john torí ọlọ́run tó bá torí ọkùnrin kan kú ṣé wò mọ̀ pé ẹgbẹẹgbẹ̀rún ọkùnrin ló máa gborí bẹ́ẹ̀rì ẹ̀ kọjá ni ọ̀rẹ́ kí ló ń ṣe ẹ́ náà cheer up now. ìbá máa jẹ ìyọ̀ ọ̀rẹ́ mi lẹ́yìn sọ̀rọ̀ sí mi ó yẹ kẹ́ lè understand the feelings mi ṣé tí òun bá tiẹ̀ jẹ́ pé kò mọ púpọ̀ bọ́ ìwọ súnmọ́ mi dáadáa jọ lọ ọmọ too much nínú ọ̀rọ̀ ayé mi wúrà ìwọ ló súnmọ́ mi gẹ́gẹ́ bí iṣan ọ̀rọ̀ mi kò sí nǹkan kan tó mọ nípa ọ̀rọ̀ life mi kò síbi tí mi ò tí ì lọ tó bá ní àdúrà kan gbóná màá débẹ̀ tó bá ní bàbá kan wà níbi kan wúrà máa lọ ọ̀pọ̀ ǹdẹ́ kí ni mo mú bọ̀ ṣé mi nìkan ni ládùúgbò gbogbo àdúgbò yìí ṣe iná máa fi mi ṣe yẹ̀yẹ́ tí n bá ti lọ ṣe iná máa yín mú sí mi wúrà wọn wá ń kà fún mi Kúnlé lọ Láìdé lọ ṣé bí gbogbo wọn ló mọ̀ ètò tó ṣe lọ láìpẹ́ yìí kò ṣe yẹn mo pé nígbà tó ṣẹlẹ̀ mo sọ fún ẹ ẹni kété jí sọfin ọ̀la kété jí sọfin ọ̀túnla kété jí sọfin ṣé kété nìkan ni tó fi jẹ́ kó nìkan ló ń jí sọfin ẹ sọ fún mi ṣé mi nìkan ni ṣé mi nìkan ni ẹ̀ẹ́dẹ̀ pt condition mi ṣé mi nìkan ni. bọ́sẹ̀ àmọ́ ṣá gbogbo nǹkan tó sọ náà ló yé wa kò sílẹ̀ tí ò yé wa ń bẹ̀ ṣùgbọ́n wọn náà wàá ṣaragírí ni nàá ìrònú ò tó gbogbo nǹkan tó ń ṣe yìí nàá àbígbà mi wúrà. ọ̀rẹ́ tí ẹ bá ní sọ pé tèmi pọ̀ o wò ó mo lọ́dọ̀ bàbá kan tèmi máa ń tẹ̀ sí bóyá kí n mú ẹ lọ síbẹ̀. bàbá kọ́ ìyá ni ó ní mi ò tí ì dé ó tún ní bàbá kan bàbá wo ló tún fẹ́ mú mi lọ tó fẹ́ ju bí tí mo ti lọ. ó dáa síbẹ̀síbẹ̀ náà ó ti lọ wá ó ti lọ sẹ́yìn kò ní kó má tún lọ síbẹ̀ yẹn ẹja try rẹ̀ náà mo dẹ̀ ọ̀pọ̀ náà máa gbàdúrà wa o. try sure. àbí tó bá yẹ pé bóyá ká test ilé bàbá kan náà ni màá tẹ̀lé lọ anyway I'm ready to follow you. ọ̀rọ̀ ọlọ́run gbàdúrà wa wàá rọ̀pọ̀ tiẹ̀ lágbára ọlọ́run. tó bá ti dọ̀tún la já try. màá pè é a máa lọ síbẹ̀. òkè ó ṣe ọ̀rẹ́ bá lọ ṣe. Dúró dè mí. Bàbá, Aléwọ́, kí ló tún dé ọ̀gá? Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò. Ẹ káàbọ̀ bàbá. Olówó la yé mà. Bàbá, báwo lẹ ṣe mọ̀ pé bíbá ẹ mo wà? A ti wọ́ ọ délé lọ́hùn. Ìgbà tá a rí ọ, láti ní ká máa bọ̀ áhìn. Ẹ wò, mo fẹ́ máa jáde lọ tẹ́lẹ̀ ni, ẹ jẹ́ ká wọlé ká lọ sọ. Àìwá, bí a bá ti rí ibi náà níbi tí wọlé, nígbà tí kò pẹ́ la sì wá fúnra wa. Àdéhùn wa náà ni. Ọ̀gá, sáà lọ́mọ ni. Ẹ ní sùúrù, ó rí pé mo lálé. Ojú ẹ fọ́ ni. Ó dàgbà tó báyìí kò sí làákàyè kankan lórí ẹni. Táàrí tí kò pè wá, ó sì pè wá. Bálẹ̀ ọ̀bá sì tọ́ ni, a tọ́ àlè ní ìtọ́ta. A náà fi wá. Inú ìdákẹ́ ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ ní kí n wá mi tí ì rí. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé èmi ti rí. nínú ọkùnrin mẹ́sàn-án tí mo sọ fún yín lọ́jọ́ yẹn mo ti rí méjì mo dẹ̀ ti mọ mọ̀lẹ́bí méjèèjì mọ̀lẹ́bí gidi náà ti wá. bọ́dà mi ẹ ti débi bẹ̀rẹ̀ mi. oúnjẹ kújẹ ní bẹ̀rẹ̀ mi adágún mẹ́rin fúnra wa ẹ ti ń bọ̀ láago méjì ẹgbẹ́ tẹ́tí náà jọ́sẹ̀ ẹni gbowó lẹ bàbá wa náà nìyẹn tí ẹni wọn gbowó sẹ lọ gbà torí jọ. gbọ́dọ̀ bọ́dà mi ló jẹ́ kújẹ. gbọ́ bí wọn bá pẹ́ àti dé ẹgbẹ́ ta.
wọ́n sì tó àbúrò rẹ̀ tó gbọ́n tí ń wí ṣé wọ́n sì ti mà nílé baba ìparí ọ̀. baba ẹ má jà sọ kínní ìdíjà ó bọ́ sí pé mo bá dúró dé yín kẹ́ ẹ má bà mí torí èmi gan ti fẹ́ jáde. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan tó ń kálukú ń sọ kó lè bá a dá náà ni sẹ́ẹ̀dì tọmọ tó yẹ sọ yẹn mo ti accept pẹ̀lú yín kò sí nǹkan tẹ́ ẹ gbé wá tí mi ní fọ́ sí pẹ̀lú yín tèmi náà lẹ́ ń ṣe ẹ má bínú ẹ mọ tó ṣẹlẹ̀ èmi ti fẹ́ máa jáde lọ tẹ́lẹ̀ dẹ́ngẹ̀. sáwa. ó sì lọ́pọ̀lọ́ báyìí síbò dàgbà bá mi gbé báàgì tó wà nínú mọ́tò yẹn wá. golden sun lọ́mọ. bá mi gbé báàgì tá à ń gbé lọ síbi kan wá. o bó ṣe rí. ìgbà wo wà ní màá rí ẹni tẹ̀sán yẹn. ìgbà tí ẹ bá ti fẹ́ pé kí n mú wá màá mú wá. ẹ ní bínú sí mi ni ẹ bá mi má lè jìnnà. ẹ má gbé fún olórí ẹbí wọ̀nyí lóòótọ́ lórí owó tó bá ti dọ̀rọ̀ owó wọ̀nyí lóòótọ́ ẹ má gbé fún wọn. ẹ má gbé fún olórí ẹbí ò lóòótọ́ lórí owó ẹ má gbé fún olórí ẹbí. oúnjẹ kújẹ lórí ẹbí ó ti bó wọlé bàbá wa ń jọ sí náà tí ó tó gbé ni ẹ lórí ẹbí. ó dà ẹgbà èmi ní ká ẹ gbé fún ẹ má gbé fún wọn. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbàlagbà náà la gbọ́dọ̀ fún. àwọn olórí ẹbí ìsìn ìyàdé tó bá. ẹ gbé fún èmi. ẹ sì pé pínlẹ̀ fún yẹn gbalẹ̀ ìwà gbé àná níjọ lórí ẹbí yín tí màá fún yín nílẹ̀. ilẹ̀ tá a pínjò lé bàbá wa tá a pínjò ní àmọ̀jẹ́kújẹ sẹ́ jẹ́ bẹ̀bẹ̀ rẹ̀ ni. àkọọ́lẹ̀ rẹ ni ọ̀dà. ọlọ́run kàkọ́lẹ̀ fún mẹ́mi. ìwọ lọmọ orun ìyá tó sùn lọ́rùn tí mo ṣáájú ẹ̀ wáyé. ẹ wo bó lórí ẹbí ọba lóòótọ́ àfa lèmi èmi lóòótọ́ ẹ gbé fún mi. ọ̀fà kankan. bàbá ẹ má jì kí ni yóò dìjà yín tó wà ń bẹ ó tó pin. àfa tí ò lóòótọ́.